àmọ́ mo rántí kinní kan o bórin tó kàn ṣe dára tó ó fura wípé a ò tí ì fi ṣe rẹ́kọ̀dù ni bẹ́ẹ̀ bọ́ bá bọ́ sọ́wọ́ àwọn agbẹ́yìnbẹ̀bọ jẹun wọ́n sọ dowó mọ́ wa lọ́wọ́. Anyway mi ò tí ì fẹ́ ṣe rẹ́kọ̀dù kankan ní ìsìn orin tí mo kọ mo mọ̀ọ́mọ̀ kọ bẹ́ẹ̀ ni. èyí ti jẹ́ èèyàn bá pẹ́ lórí kinní kan. àbí chairman ti gbàgbé wípé agreement wa ti tán mi ò dẹ̀ fẹ́ renew ẹ̀ mọ́. àsìkò wa ní kó o ṣe ló dáa èwo ní tó ń jẹ́ agreement iṣẹ́ èmi pẹ̀lú rẹ ti di iṣẹ́ ti bàbá tọmọ eegun ti yí wọnú ẹran ẹran ti yí wọnú ẹ mo sọ̀rọ̀ agreement. èmi ò renew agreement mọ́ mo fẹ́ dá dúró ni. dá dúró. bẹ́ẹ̀. wàá rántí o níjọ́ òní ìtàn ló ra ọkọ̀ Cadillac mo ra fún ọ sì wọlé tá a tún wà nù rẹ̀ gbèsè tí mo jẹ lọ́wọ́ àwọn kọ̀ǹtráktọ̀ ọ wà ń bẹ̀ o bó sì tún bù ṣe gàdà màálù pópòpó elérò mẹ́rin mẹ́fà àti dàbí ẹyẹ olóbèrè lókè nígbà tó nígbà tí yìnyín kí n rà fún ọ mo tún kọrùn bọ gbèsè rẹ o rántí o mọ gègì dí ọ̀nà tó bá wọ̀lú o mọ fi gígójú olóore o kò jẹ́ ká ṣe lọ́dà o. èmi ò ṣe mọ́ lẹ́nu kan mo fẹ́ dá dúró mi ì sì ní fẹ́ ká fi ṣèjà. ó dáa irú mọ̀ ń gbọ́ tẹ́lẹ̀ ojú mi ọ̀tá láàfin nígbà tó wá tẹnu rẹ jáde ó tẹ́ mi lọ́rùn àmọ́ mo fẹ́ kọ́ rántí wípé ọmọ tó bá ṣe òde ọ̀run ní lọ o èyí tí ọba ṣe nìkan ni ó gbélé ayé pẹ́ n ló sì di fáfọ́mọ tó súpò ìyá rẹ̀ tí ìyá rẹ̀ tún bímọ mẹ́ta fún kọ́ rántí dáadáa o wọ́n sọ pé kọ́mọdé ọmọ dànù gbógbè ọmọ tó bá dẹ́tẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ jẹ́ ó lọ bó bá nìkan gbé nù gbó já lọ lé Bọ́lá. ṣùgbọ́n o bọ̀dá good luck ó yẹ ká ẹ ro nǹkan tá ẹ fẹ́ ṣe dáadáa kó tó di pẹ́ máa ṣe o tí a máa ń ṣerú èèyàn bẹ́ẹ̀ bí ọmọ ló mú yín gbogbo nǹkan tẹ́ ẹ dẹ̀ ń béèrè lọ́wọ́ wọn náà ń ṣe fún yín bàálù tẹ́ ẹ̀ ń lò pàápàá gan àwọn gan ò rírú ẹ̀ lò ó yẹ ká ẹ rò dáadáa kẹ́ tó ṣe o. ọmọ pàrọwà fún ni. ó yẹ kí n pàrọwà fún wọn.